MCs tí mo ti ṣe a ti máa close mọ́ 10,000 tí ò bá jù bẹ́ẹ̀ lọ and still counting. Kasi ọmọdé jòjò ètò lónìí Major General ríya mọ́mọ́ tí mọ́sẹ̀ mẹ́sáàgì Major General ríya orin burúkú wo ni mi gbè gan Major General ríya ẹ̀jẹ̀ mọ̀ mi jáde lẹ́sẹ̀ mi Major General ríya ìmọ̀ mẹ̀gẹ́ kí mi kú súnú ẹ̀ kú Major General ríya. kò ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. gbogbo àyíká bá ti lè ṣó wa lórí TV báyìí lẹ́yìn NTA7 gbogbo àwọn ọmọge iléèwé máa ń fọ́ fún wa ni. ẹ̀yin kẹrin ẹwà wà lára yín. àwọn tó ń rí lórí tẹlifíṣàn yẹn. ìgbà tán dá Raypower sílẹ̀ Gbenga Adeboye was in America báwọn kan máa ń sọ ní Gbenga Adeboye kó fún mi ní nóòtì wá sí Raypower ṣé n tó wà lamẹ́ríkà ṣó lè sẹ́ndì nóòtì sí mi pé kí n lọ mú fẹ́ nìkan. High Chief Alego Raymond Dópẹ̀sì iṣẹ́ ọwọ́ wọn ń fọ̀hún lẹ́yìn wọn lára iṣẹ́ ọwọ́ wọn lèmi náà jẹ́ bẹ́ẹ̀ ni controversial wà lórí ètò tí àti Gbenga Adeboye bí mo ṣe ń bọ̀ láti Abẹ́òkúta ní ọjọ́ náà agbede gbẹ́yọ̀ gbérédé bẹ́sì bọ́yì gbérédé ẹnu dùnjú yọ̀ gbérédé agbede gbẹ́yọ̀ láàmà pé nífà ààyè kẹ́lẹ́lẹ́ wọ́n á fi abala yẹn sí last segment tó rántí rí pé abala yẹn làwọn èèyàn máa ń dúró dè jù. báwo lẹ́yìn àti Ambrose Olúdé ṣe pàdé. The first edition àwa ti gbé rédíò pé kó máa monitor Èkó FM. kò fẹ́ wọ tí Gbenga Adeboye fẹ́ sọ àṣẹ ọ̀gá náà ti gbé rédíò fẹ́ nìkan pé kó máa gbọ́n tí àá náà fẹ́ sọ. erin bá fọn ọmọ rẹ̀ ò tún gbọ́dọ̀ fọn kìnìkan. mo ní ayé ẹjọ́ ni o lè rí fọn tọ́mọ rẹ̀ ò kì í fọn. lẹ́sẹ̀kẹsẹ̀. mo bá forin Barrister sí pé. nígbà wo la máa bẹ̀rẹ̀ sí gbọ́ Gbọ́n FM. tí Gbenga Adeboye bá kọjú sí ẹ ṣe lóore bí ìgbà tọ́lọ́run kọjú sí ẹ ṣe lóore ni. tó bá dẹ̀ pick up offence from you bí ìgbà tó gbé tìlà dojúkọ ẹ ni o. alẹ́ Èkìtì la ṣeré lọ. Èkìtì. bẹ́ẹ̀ ni mo lọ ṣe MC náà ni níbi Èkìtì dé kan. Èkìtì dé. ètò dé o ọ̀rọ̀ dé o àdètú dé o èdìdì dé o ọ̀rọ̀ dé o Kásìdé ọmọ ológo ara Kásìdé ọmọ ológo àgbáyé. ní ìrí olórin náà nílẹ̀ Nàìjíríà yìí tó lámìlaka tó jẹ́ olórin àgbà ṣé jùjú ni ṣé fújì ni tí wọ́n ti bá ṣiṣẹ́ rí tí wọ́n ti dójú agbomọ rí Ọlọ́run fún wọn lẹ́bùn tó pọ̀. ìkan wà ní orin wọn tí mo fẹ́ràn gan-an. wọ́n gbére mi dé. Bẹ́sìbọ̀yì Adémọ́lá aláwọ̀dẹ tí ń dẹ̀rí wò ṣónú ó jẹ́ ti kàṣẹ fẹ́ kárẹ̀rìn kákọ́gbọ́n bàbá Gbọ́yìn mo di international o èmi kọ́ Ọlọ́run ní bàbá Gbọ́yìn èmi kọ́ Ọlọ́run ní Àdìsá. mo ní nígbà tí wọ́n gbé mọ́tò General Kollington Àyìnlá fófò wọn gbà náà lọ ní tirẹ̀ wọ́n tiẹ̀ nígbà tí mo béèrè lọ́wọ́ wọn débẹ̀ wọ́n ní nígbà yẹn gan pé àwọn máa ń so okùn mọ́ fófò yẹn nígbà táwọn ti gbọ́ pé ó lè pọ̀ ń gbòòrò àwọn wàá so máa lẹ́sẹ̀ lórí bẹ́ẹ̀dì pé tó bá fẹ́ mú àwọn á lè tají wọ́n ní ṣùgbọ́n àwọn tí wọ́n wá ṣiṣẹ́ yìí wọ́n gbóná jà wọn lọ. wọ́n lè rí i pé wọ́n tú okùn lára táyà káwọn tí wọ́n tó mú fún ọkọ̀ ni ẹni gbé mọ́tò mi o ayọ̀ bíi abẹ́ẹ́lá Mr. Foolish mọ́tò tí mo fi ń gba tẹ́gùn kiri ó sọlẹ̀kẹ̀ Àyìnlá Kollington mọ́tò olómi tútù ẹgbẹ́ fòfò mi tí ń burú o ẹni gbé mọ́tò mi ayọ̀ bíi abẹ́ẹ́lá Mr. Foolish ṣùgbọ́n náà wọ́n dúró lé lẹ́yìn tí ábọ̀ mi yẹn jáde wọ́n kọ́kọ́ fara sí kó bàjẹ́ dúró lé. Alhaji Bashiru Adisa bàbá Gbọ́yìn African Sadness Eraser mo gbére mi dé Bẹ́sìbọ̀yì Adémọ́lá. I'm still a boy. Oh, Beshi boy. He's not man now. I'm still a boy. You are still a boy? Yeah.
Didn't I look like a boy? You look like sir. Bàbá, báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ọ̀nà yìí gangan? Ọ̀rọ̀ ńlá ló béèrè yẹn. Mo bẹ̀rẹ̀ ní ọdún 1982 when I was still in secondary school. Mo kàn bí mo jẹ́ ọmọ tó bẹ láti ilẹ̀ tó máa ń ṣẹ̀fẹ̀ ṣàwàdà kankan. Mo kàn pé àwọn ẹgbẹ́ mi tá a jọ wà ní class nígbà yẹn. Ẹ jẹ́ á dá Bọ́mọdé Òkú Theatre Group lẹ̀. Pé gbogbo yẹ̀yẹ́ tá à ń ṣe ìyá lè torí mo rí àwọn mo ń wo NTA 7 mo rí tí àwọn ọmọ kéèké tó ń ṣe wọ́n record àwọn young talents nígbà yẹn tó ń dẹ̀ mú play wọn nínú tíátà kankan. Bá ní náà lè ṣe kinní yìí. That was when I was in Igando Community High School ní Alimosho local government, Igando. So bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn o ló di pé èmi náà mo ní confidence pé ẹ jẹ́ ká lọ NTA 7. Adẹ lọ wọ́n ní agbo ọ̀gẹ̀dẹ̀ kan wà nínú ọgbà NTA 7 yẹn bẹ̀ náà ti máa ń record gbogbo young talents láti lọ. Ìkágbèmí ní orúkọ title eré tá a kọ́kọ́ lọ ṣe fún. Ìkágbèmí Dende Láwórì classmate mi ni schoolmate mi ni òun ló ṣe play role Ìkágbèmí yẹn. Èmi play role ọ̀tún aṣápín role yẹn láàrin ara wa ọba wà sọ pé Ìkágbèmí yẹn ń dà lóru ó ń ṣe gbogbo ẹ̀. So ẹni bá ti lè sọ̀rọ̀ báyìí tí ẹ bá tó wá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́. Gbogbo gbàyà ṣẹ́fó torí pé gbà yẹn tá bá ti lè show wa lórí TV báyìí lẹ́yìn NTA 7. Ó ti. Gbogbo àwọn ọmọge iléèwé máa ń fọ́ fún wa ni. Àwọn tó ń rí lórí tẹlifíṣàn yẹn. So láti ibẹ̀ lọ ìgbà tí mo wá jáde secondary school. But before then mo tún ti dá Bishi Group of Jesters sílẹ̀. Bishi Group of Jesters. A máa gbé side attractions lọ sí àwọn events and every other ones. So ìgbà tó wá di pé àti máa finance group yẹn kò fẹ́ easy. Mo dẹ̀ máa ń gbọ́ Gbénga Adébóyè àti Abbey Fagboro ní every Saturday lórí Fún Ọtán. Mo tún máa ń gbọ́ late Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn náà. Akọ̀rọ̀wọ̀sí lórí rédíò mi. Ẹ wá náà why tí mi ò kúkú go solo kí mi náà máa ṣe because àwọn tí mò ń kó kiri màá náwó lọ NTA TV 8. Kì í dẹ̀ ṣe pé bóyá ó kàn wà bẹ́ẹ̀ ju pé à ń wá orúkọ lọ. Bọ̀ sí wọn fẹ́ understand wọn bìlí pé a ti gbowó ńlá bẹ́ẹ̀ yẹn o. Kò sẹ́tù a ti gbowó ńlá bẹ́ẹ̀ yẹn. Gbà tó di 1990 mo ṣe change sí mo ṣe wọ broadcasting line nìyẹn. Olóògbé Alhaji Bayo Tijani òun ni àwọn ọ̀gá mi ní Lagos State Electricity Board family lọ́wọ́ tí wọ́n máa ń wá rí àwọn ọ̀gá mi nígbà yẹn àwọn engineer Ṣótàn wá engineer Jaisme engineer Elégbèdé wọ́n máa ń wá rí wọn wọ́n jọ jẹ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ ọba. So a ní talent kan bí báyìí tó gbùdù wọ́n ṣe mú mi lọ sí mo ṣe lọ rí wọn ní Radio Lagos nìyẹn. Mi ì dẹ̀ nígbàgbé Mr. Tọ́pẹ́ Saheed náà àwọn ló ń ṣe programu ọmọ ọlọ́fin lédè Àwórì and I grew up in Àwórì land so mo gbọ́ èdè Àwórì dáadáa. So that was a very big plus for me. Mo kàn wọ́n fún mi ní 5 minutes side attraction lórí ètò ọmọ ọlọ́fin kọ́kọ́ ṣe nìyẹn. Òun nìyẹn. Then wọ́n tún wá Alhaji Bayo Tijani tún wá fà mí lé Gbénga Adébóyè lọ́wọ́. Akin Atókí tó ń kọ jùjú yẹn náà ọ̀rẹ́ lòun àti Gbénga Adébóyè. Ìgbà tán gbọ́ pé mo ti wà pẹ̀lú Gbénga àwọn náà tún wá fún mi ní note pé kán Gbénga Adébóyè lè ṣe mí dáa kó lè gbárùkù sí mi. So mo wá ní opportunity láti máa ṣe 5 minutes side attraction lórí Fún Ọtán program náà. Kí lẹ̀ ń ṣe ń bẹ̀ yẹn náà? Comedy. Lórí ètò Gbénga Adébóyè. But ti Tọ́pẹ́ Saheed ní Àwórì nìkan because Àwórì mainly for Àwórì listeners of Radio Lagos then. So láti bẹ̀ gbà tí program planning committee wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní plan program fún 1991 first quarter of 1991 wọ́n ṣe fún mi ní program late night program Ká Sùn Láyọ̀. Wow. 11 to 1 a.m. Kò sọ ṣùgbọ́n ayé ọba kan wà tèmi náà máa ń jẹ ń gbà yẹn. Ọkọ̀ iléeṣẹ́ náà máa fi lọ drop mi nílé. Lóun máa wọ mọ́tò lọ ní o. Bọ̀tẹ́ bá ń padà sílé. Ọkọ̀ ibi iṣẹ́ náà máa fi lọ já mi. Ṣé lóru? Lóru.
so privilege yẹn wà by then ìgbà tí wọ́n á bẹ̀rẹ̀ Ká Sùn Láyọ̀ yẹn síktù tí wọ́n kọ́ ṣe pé ẹni bá sùn kó jí òye mo mú nínú orin Sàláwà Àbẹ̀ní pé ẹni bá sùn kó jí òwà aládìsá ló máa gbòde o bàbá gbọ̀nyìn Ká Sùn Láyọ̀ sálè tó yẹn o bàbá gbọ̀nyìn. Wọ́n ti kọ́kọ́ ń play síktù yẹn lọ kí àwọn producer tó this síktù is wrong now Ká Sùn Láyọ̀ la pé ẹ tún ṣe máa ní kánjí pé a ní láti change síktù yẹn wá ní ó dá o aládìsá ló tún gbòde o bàbá gbọ̀nyìn Ká Sùn Láyọ̀ sálè tó yẹn o bàbá gbọ̀nyìn ẹ wá gbádùn aládìsá o bàbá gbọ̀nyìn Ká Sùn Láyọ̀ ló tún gbòde o bàbá gbọ̀nyìn. So that program wá popular débi pé from Sokoto wọ́n máa kọ lẹ́tà la fi máa ń receive lẹ́sọ̀n nígbà tí wọ́n bá béèrè ó popular débi pé program tó jẹ́ pé òru ni aago 11 sáago 1 àwọn èèyàn dẹ̀ ń listen gan bí Alhaji Tajudeen Usama náà NTA 7 ló ń wà ó máa ń gbọ́ mi lórí program yẹn Ká Sùn Láyọ̀ yẹn ó wá rí Ṣeun Agboola wá rán Ṣeun Agboola kò sí sáyé ẹ̀ ló bá wọ̀nyí ó rí Ṣeun Agboola wá rán Ṣeun Agboola sí pé àwọn fẹ́ rí bọ́ yẹn wà talented gan wá torí àìfẹ́ àwàdà gbogbo ẹ̀ ní máa ṣe máa dẹ̀ play orin máa ṣe ó gbẹ. Now bí ní Fàájì Kẹlẹlẹ ṣe bẹ̀rẹ̀ ní NTA 7 nìyẹn. Ìgbà táwọn máa ṣe audition fún wa wọ́n ṣe audition yẹn èmi Ṣeun Agboola Bàbá Sùwé náà kọ́kọ́ ṣe audition fún later náà wá sọ pé kíní yẹn ò ní lè lọ bẹ́ẹ̀ yẹn mọ́ because àwọn Àkàndé Fámóyè Lásùnkànmí Àyọ̀mọ́ bí Ọdún Àlàbí Elétí Ọ̀fẹ́ pọ́n ti ń wá fún program ti pẹ́ tí wọ́n ráàyè fún wọn program pé ó máa dàbí ẹni pé wọ́n láìkí wọn pé ó máa bẹ́tà kárì ìṣọ́fù pé kíníkan pé wọ́n wá ṣàní wọ́n ní ṣé wọ́n ní kò sẹ́ni tí mi lè ṣe pẹ̀lú nígbà tó yá presentation ni wọ́n ní mo máa ṣe tẹ́lẹ̀ náà Alhaji Tajudeen Usama tó bá dé ọ̀rọ̀ tún ti yí padà o wọ́n ní Àkàndé Fámóyè àti Lásùnkànmí àmì ọ̀hún ló máa present pé ṣé mo lè máa ṣe kí ni mo lè ṣe within 5 minutes kí n ṣe comedy nínú àárín program yẹn mo ní kò burú ǹtẹ́ ẹ bá ti ilẹ̀ fẹ́ fún mi ṣe náà ni lẹ́nu kan la bá bẹ̀rẹ̀ bá a ṣe wá bẹ̀rẹ̀ náà wọ́n tún sọ fún mi pé ẹnu dùn juyọ̀ náà pé ó máa alternate ni ò tẹ́ ń bá lọ́sẹ̀ yìí ẹnu dùn juyọ̀ máa wá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ o so ẹnu dùn juyọ̀ náà wá ní ọ̀sẹ̀ tèmi wá yẹn tòun náà ti ń wá program lẹ́yìn tí ẹsẹ̀ ń gbogbo àyẹn tí wọ́n ní kò tí ì sáyè so bẹ́ẹ̀ mi ṣe wá ṣe program ti first edition yẹn tán tàwa lọ ṣe postmortem meeting lọ́wọ́jú ọ̀gá Gani Faniyi wọ́n ní that was a nice presentation kankan a very wonderful production kìnìkan so Alhaji Tajudeen Usama tó wá sọ pé so next week ẹni tí ó máa wá ṣe segment 5 minutes yẹn lélẹ̀ yẹn ni ẹnu dùn jù yọ pé bàbá gbọ́n ní wá ó di upper week kó tó wà wọ́n ní Gani Faniyi yẹn ni ṣé ẹ̀rín méjèèjì wọn lè ṣe nǹkan kan papọ̀ within that 5 minutes kàn dé máa wá every week ni a ní a lè ṣe náà bá ní ká dramatize hàn láàdẹ̀ ríàsì tẹ́lẹ̀ bá ṣe akọrin ẹ̀fẹ̀ aṣẹ́gbẹ́ láàdẹ̀ dùn jókè aṣẹ́gbẹ́ Gani Faniyi hey this is what I want so pé ṣe wọn máa lọ every week náà ìwọ ní kẹ́nìkan wá ní week kẹ́nìkan bí Àgbàlá ti Agbẹ́dẹ̀gbẹ́yọ̀ bó ṣe bẹ̀rẹ̀ bó ṣe wọlé sórí ní Fàájì Kẹlẹlẹ nìyẹn and to God who made me abala yẹn táwọn èèyàn bá ń wo ní Fàájì Kẹlẹlẹ bọ̀ tí abala wọn á fi abala yẹn sí last segment tó wọ́n ti rí i pé abala yẹn làwọn èèyàn máa ń dúró dè jù ibi tèmi àtẹnudìjọ ti máa dẹ́rìn pa àwọn èèyàn yẹn ìyẹn náà máa dúró dè òun náà máa dúró dè pé Àgbàlá Agbẹ́dẹ̀gbẹ́yọ̀ àkọ́kọ́ Agbẹ́dẹ̀gbẹ́yọ̀ gbérédé péṣì bọ́yì gbérédé ẹnu dùn júyọ̀ gbérédé Agbẹ́dẹ̀gbẹ́yọ̀ láàmà pé
fàájì kẹ́lẹ́lẹ́. lásìkò tẹ́ ẹ̀ ń sọ yẹn ẹ sọ pé ẹ kàn lọ bá Gbénga Adébóyè ṣe segment lórí ètò wọn ṣé ti fi Gbénga Adébóyè lẹ́ ń gbà yẹn ni. mo ti fi wọ́n lẹ̀ ń gbà yẹn. nígbà tó fi máa di bíi 1992 1993 mi lọ sórí ètò wọn mọ́. ìgbà tó ti di 1992 tèmi náà ti ìgbà tí mo tiẹ̀ ti ní kásùn láàyè ní 1991 yẹn ló jẹ́ pé ẹ̀kọ̀ọ̀kan ni máa dé lọ ẹ̀kọ̀ọ̀kan ni máa ń lọ mi kì í lọ ní gbogbo àmọ́. báwo lẹ́yìn àti Ambrose Somide ṣe pàdé. so ìgbà tí high chief Alero Raymond Dóòpẹ̀sì kọ́lọ́n kó bá mi fi ọ̀run kẹ́ wọn iṣẹ́ tán ṣe sílẹ̀ kó má bàjẹ́ kọ́lọ́n kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere torí pé iṣẹ́ ọwọ́ wọn ń fọhùn lẹ́yìn wọn lára iṣẹ́ ọwọ́ wọn lèmi náà jẹ́ bẹ́ẹ̀ ni lára iṣẹ́ ọwọ́ wọn lèmi náà jẹ́ gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ nínú Dark Communications kódà kó jẹ́ pé lẹ́yìn ikú wọn lẹ́ni ẹ darapọ̀ mọ́ wa ara iṣẹ́ ọwọ́ wọn tó ṣe ń fọhùn lẹ́yìn wọn náà ni. so ìgbà tán dá Ray Power sílẹ̀ màá fẹ́ sọ àárín yìí dáadáa. Gbénga Adébóyè was in America ní 1994 tá à ń sọ yìí. nígbà tán dá Ray Power lẹ̀. nígbà tán dá Ray Power lẹ̀. Gbénga Adébóyè wà l'Amẹ́ríkà. and he has a proposal pẹ̀lú Dark Communications kan tó lọ tó ti ní program táwọn máa ṣe tán bá dé láti Amẹ́ríkà. táwọn kan máa ń sọ ní Gbénga Adébóyè ló fún mi nínú òtí wá sí Ray Power ṣé n tó wà l'Amẹ́ríkà ṣó lè sẹ́ndì nóòtì sí mi pé kí n lọ mú fẹ́ nìkan. I drove in here B2 ni mò ń lò nígbà yẹn gbórógbóró ni ọ̀nà tó ti wá di ọlọ́dà rẹpẹtẹ yìí nìsín ọ̀nà gbórógbóró ni ọpẹ́lọpẹ́ Dark Communications gan ló jẹ́ kí wọ́n ṣe ọ̀nà yìí. so 1994 yẹn mo wá mú proposal mi wá pé mo fẹ́ program mo drop ẹ̀ fún Dr. Ambrose Somide as the head of programs. ẹ̀ẹ̀kan péré lèmi pẹ̀lú wọn ríra rí kó tó di pé mo wá drop proposal yẹn. and that was ní show tí àwọn students ṣe ní LASU ní 1992. Wow. Gbénga Adébóyè was there for a side attraction. Gbénga Adébóyè wá mú èmi dání pé mo lọ́mọ o mo kó participate pẹ̀lú wọn nínú side attraction yẹn ọjọ́ yẹn máa Ambrose Somide ló wá ń kọ event yẹn as the MC. ọjọ́ yẹn lèmi pẹ̀lú wọn máa kọ́kọ́ meet one on one àwọn gan ti gbàgbé èmi mo ṣe wá rán wọn létí ìgbà tí wọ́n wá drop proposal yẹn ní ó tó bí oṣù méjì kí n tó tún padà wá. mi ní jọjọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí gan èmi pẹ̀lú wọn kọ́ la kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn àtọmọbìnrin kan náà jọ bẹ̀rẹ̀. ìyẹn mi ní jọjọ. bẹ́ẹ̀ ni ọmọbìnrin yẹn bá wọn píà fún bíi 3 or 4 weeks kó tó back out. so bẹ́ẹ̀ mi kàn padà wá pé kí wọ́n á béèrè pé alpha nípa proposal tí mo kọ lórí mi ò bá wọn níjọ́ tí mo kàn drop àti kẹsẹ̀tì mi àti complimentary card mi. mo sì rántí dáadáa first album mi breakthrough àti second album mi born again ni mo fi mo á fi sellotape mo gbẹ wá pa àti complimentary card pẹ̀lú proposal. so mo ṣe wá padà náà ní wọ́n bá gbọ́n yín ó dẹ̀ drop kíní láti jọ yìí ó dẹ̀ yọjú sí wa mọ́ nǹkan kan mo ní mo bí sì díẹ̀ ní nǹkan kan so alpha ń pa wọ́n ní kò sí báwọn ṣe lè create any other Yorùbá program o àfi tí mo bá lè wá join àwọn lórí mi ní jọjọ táwọn ń ṣe yìí pé káàtì ẹ̀wọ̀n tọ́lọ̀ máa ṣe mi ò kí ń gbàgbé wọ́ọ̀dù yẹn láyé ká wo ohun tọ́lọ̀ máa ṣe. èmi kẹ̀dẹ̀rẹ́ any offer tí wọ́n bá ti fún mi ò kí ń kọ́ tó bá ti jẹ́ pé n tí mo lè improvise lé lórí náà ni. mo ní okay no problem mo ní okay next Wednesday mo ní no wàhálà torí it was a Friday ni mo wá láti wá fún reminder kan sọ kí n wá ní Wednesday torí Wednesdays ni mi ní jọjọ ń gbà yẹn. first edition tá a máa jọ ṣe báyìí gbogbo àwọn èèyàn náà ń jáde wá láti ọ́fíìsì pé ta lélẹ́yìí. èmi pẹ̀lú wọn wá dàbẹ́ nípa àti ṣe rìhásà tẹ́lẹ̀ àbá àtijọ́ ń ṣe program bì kan tẹ́lẹ̀ ó wá tálì bàjẹ́ ó. Wow. So that was the first edition. Adé ṣe tán jẹun ó ti bẹ̀rẹ̀ náà ní ọgbọ́n so mo ní no problem sir gangan.
ó tún wá di pé the following edition ni question and answer segment wá bẹ̀rẹ̀. High Chief, the late High Chief Alego Raymond Dopesi náà ló fún wa ní question tá a lò. Wọ́n fún wa ní story kan pé ká lò pé mo máa nǹkan ó kúṣẹ̀ wá lọ ṣògùn owó, ìyàwó ẹ̀ wá ní babaláwo yẹn wá ní kán pé ìyàwó ẹ̀ wá pé tí owó bá ti dé ọkọ ẹ̀ ò gbọ́dọ̀ dá ẹ o, tó ọkọ ẹ̀ bá ti dà igbá yìí ṣe ni kò jàn mọ́lẹ̀, bá jàn mọ́lẹ̀ gbogbo ọlá àti owó ọkùnrin yẹn ó máa parẹ́ ni. So ìgbà tí ọkùnrin yẹn wá fẹ́ ìyàwó kejì lẹ́yìn tó dé tán, ìyàwó kan lọ gbé igbá ọkàn jàn mọ́lẹ̀ ní gbáà, bọ́kọ ṣe bú sẹ́rìn nìyẹn ló bẹ̀rẹ̀ sí rẹ́rìn, kí ló lè máa pa ọkọ yẹn lẹ́rìn. àdéhùn náà ní pé wọ́n kàn torí pé wọ́n mọ̀ pé obìnrin lè fẹ́ pé ìgbà yẹn lè máa mọ̀ wá obìnrin, nígbà tó bá dé lè máa mọ̀ wá obìnrin, bó ṣe ń sọ pé òun nífẹ̀ẹ́ yìí nǹkan kan gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pé kò nífẹ̀ẹ́ débi pé kò fẹ́ ìyàwó mi ìlé òun, òòṣà jẹ́ pé méjì obìnrin ò dénú. Torí ẹ̀ ni ó ṣe lọ bínú ju gbà pé ẹ ká jọ kúṣẹ̀ padà. Èdè òdẹ tí pọ̀ báyìí ń gbà yẹn 1996 ọjọ́ mánigbàgbé kan tún nìyẹn. The sitting governor, the Lagos State administrator ọgbà náà tó wá pè mí pẹ̀lú ọ̀ngbà tá à ń ṣe program lọ́wọ́, ó pè sórí program. Governor akọni hello wọ́n lè mi lọ́lá Gúnsóyè Òyìnlọ́lá, the sitting governor of Lagos State, military administrator military administrator of Lagos State. Èmi ni mò ń pè yín, ẹ̀yin mò ń gbádùn yín ni. Méjèèjì wá ní Your Excellency sá o, Your Excellency sá o, mò ń gbádùn yín o, ẹ máa múnú Èkó dùn bẹ́ẹ̀ ṣe múnú àwọn ará Èkó dùn yẹn o. Ẹ máa múnú àwọn ará Èkó dùn o, mo kàn ní kí n encourage yín ni o. Abájú Lagos State ṣe fọ abájú orin yẹn sí àti gbogbo ẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà yẹn ọ̀nà Lagos Abẹ́òkúta níbi Jàǹkàrà ìtìjẹ́ ní abúlé Ẹ̀gbá yìí ó gbélé o, ilẹ̀ ìdọ̀tí ò jẹ́ káwọn èèyàn ríbi kọjá, labájú sí wọn náà ní iṣẹ́ tí ń lọ lórí ẹ̀. The following week náà wá kó gbogbo ilẹ̀ tó di gbogbo bẹ̀yẹn lọ́wọ́. Agbára rédíò. The following week ní gbogbo ẹ̀ náà clear gbogbo bẹ̀yẹn. So adẹ ṣe gbogbo ẹ̀ a lọ abọ̀ àbọ̀mọ̀jẹ́, a lọ abọ̀ àbọ̀mọ̀jẹ́. Bàbá pọ́n. So bí ìrìn àjò mi nìyọjọ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó fi di pé anywhere in the whole world tí àwọn méjèèjì bá dé wọ́n sàmà bèrè ẹnìkìní lọ́wọ́ ẹnìkejì. Controversial wà lórí ètò tiyín wà àti tiwọn àti Gbénga Adébóyè. Bí mo ṣe ń bọ̀ láti Abẹ́òkúta ní ọjọ́ náà, it was a Mondays ni máa ń ṣe program lórí OGBC. So bí mo ṣe wá ń bọ̀ láti ní àárọ̀ Tuesday, torí àárọ̀ Tuesdays ni ọ̀gá Gbénga máa ń ṣe program ní OGBC nígbà yẹn. Mo wá ń gbọ́ tán rọ̀nù promo yẹn lórí program wọn bẹ̀ pé ètò ìgbani Èkó FM ṣẹ̀ṣẹ̀ wá dé. Wọ́n rọ̀nù ẹ̀ pé àwọn abẹ̀rẹ̀ ètò kan kìnìkan Gbénga Adébóyè in the mix kìnìkan bẹ̀rẹ̀ láti aago 9 àárọ̀ títí di aago 12 ọ̀sán kìnìkan. Mo ní àwọn dẹ̀ máa bẹ̀rẹ̀ láago 10. Bẹ̀rẹ̀ sáago 12. Sí 12. Àwọn fẹ́ mú tiwọn látago 9. Pé káwọn èèyàn ti máa gbọ́ àwọn. Wọ́n dúró tì wọ́n. Pé kán dúró tì wọ́n so kán máa rédíò rẹ̀ tí ì pọ̀ ń gbà. Bẹ́ẹ̀ni. Mo ṣe ń bọ̀ báyìí láti Abẹ́òkúta bí mo yà sí. Mo ní ẹ̀gbọ́n kí lẹ̀ ń wò. Ẹ sọ fún mi bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ti fẹ́ gba ọjà mọ́ wa lọ́wọ́ o. Gbénga Adébóyè ti lọ fi prógáàmù sí orí Èkó FM tó ṣẹ̀bẹ̀, ó ti fi lọ fi prógáàmù yẹn sí aago 9 sí 12 lọ́jọ́ láàárọ̀ Wednesday o. Lónìí mo ní kẹ́ mọ̀ pé iṣẹ́ bẹ̀rẹ̀ bá ṣe lọ bá ọ̀gá Kenny ní ọ́fíìsì ni. Ọ̀gá Kenny, someone want to take away your market, I will be looking. Wednesday tó ń bọ̀ náà lẹ́yìn náà tí wọ́n ti bẹ̀rẹ̀ láti aago 9 nìyẹn. Wọ́n run the promo now. Báwo náà ṣe run promo nìyẹn. Ilẹ̀ bá bẹ̀rẹ̀. Ìjọ̀jọ̀ tẹ́ ti ń gbádùn láti aago 10 sí 12 tẹ́lẹ̀. Ó dàgó 9. Aago 9 lẹ ti máa bẹ̀rẹ̀ sí gbádùn ẹ̀ báyìí. The first edition àwa ti gbé rédíò fún Sulaiman Ọláwọyìn pé kó máa monitor Èkó FM. Kọ́ fẹ́ wọ tí Gbénga Adébóyè fẹ́ sọ. A bẹ̀rẹ̀ program wa
àṣẹ ọ̀gá náà ti gbé rédíò fẹ́ nìkan pé kó máa gbọ́n tí àwa náà fẹ́ sọ. Bí ọ̀gá ẹgbẹ́ náà sọ pé ó ní erin bá fọn ọmọ rẹ̀ ò tún gbọ́dọ̀ fọn kìnìkan. Sùlàìmọ̀ bá sọ bẹ́ẹ̀ mo ní ayé ẹjọ́ ni o lórí ń fọn tọ́mọ rẹ̀ ò kí ń fọn. Lẹ́sẹ̀kẹsẹ̀ mo bá forin Barrister sí pé bẹ́ẹ̀ni bá ń fọn tí ẹ̀ ní ìyàtọ̀ ọmọ ẹ̀ náà fọn tí ẹ̀ ní ìyàtọ̀ gédéǹgbé. Ọlọ́run ò ní pọ̀ mọ́ ẹnìkan kan lẹ́nu nínú wa eré àfọ́n tiẹ̀ lọ́tọ̀ ọmọ àfọ́n tiẹ̀ lọ́tọ̀ ni o. Wọ́n lọ jíṣẹ́ fún un torí ńgbà tá a pàdé ó padà sọ fún mi. Ó tún wá sọ ọ̀rọ̀ kan kí n má fọ ohun tó sọ pọ̀ tá a jọ fúnra lésì o. Ó ní eyín tájá fi ń bọ́ ọmọ ẹ̀ ṣeré ní fi ń gé jẹ. Sùlẹ́mọ̀ tó wá sọ ayé ìjọ nu bájá bá hu eyín kéyín tó fẹ́ fi gé ọmọ ẹ̀jẹ̀ àmà la máa fi lu eyín ọ̀hún fọ́ dànù. Sí Gbẹ̀ngà Adébóyè bẹ́ẹ̀ni ẹjọ́ ń fa lónìí ó wá pàdé Déndé Láwórì ó wá sọ fún pé gbọ́n bú mi lórí rédíò ìràwọ̀ rẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí lòkè nísìn ìdàkejì ló sọ bọ̀ èmi bí Déndé ṣe jẹ́ mo ní ọgbọ́n tó sọ ní ìràwọ̀ mi ṣẹ̀bẹ̀ sí lòkè nísìn ló mìíní ìyẹn ni ok torí ẹ̀rù ń bà mo ní kí ni ń bọ̀ lẹ́rù ṣe bí sí bó bá dẹ̀ robi mo fà sí kóòtù Ọlọ́run orí rédíò ń gbà yẹn bí ogun lódọdẹ láàrin àwa pẹ̀lú wọn. Now nígbà tó wá yá ní bọ̀dẹ́ ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù bàbá olóyè rẹpẹtẹ wọ́n á bá mi ní ilé mi ní Kọ̀tún pé ìwọ ni mo wá rí wò ó ẹ mọ bá Gbénga jà mọ́ ìwọ àti Ambrose ẹ fi Gbénga lẹ̀ Gbénga burú o mo ní ẹ̀ṣọ́ ọjọ́ lọ́hùn ni ìyá ìṣọ́ lọ́hùn wọ́n bá tiẹ̀ fẹ́ pa mí kán pa mí gan báyìí èmi mo tara wọn dìde kán pa mí kán bá fẹ́ pa mí ìyẹn kọ́ ni mo ń bá ẹ sọ àní ó dà ẹ mọ́ bù mọ́ tó bá tiẹ̀ bù yín ẹ mọ́ fèsì mọ́ àtúnwá pàdé ẹnìkan ló sọ pé ṣé àwọn pé bẹ ṣe ń fúnra yín lésì yẹn competition ń lọ nìyí ọ̀tẹ́yìn ò bá fún lésì mọ́ tí ọ̀rẹ́ ni fún lésì mọ́ àwọn èèyàn wọn á gbẹ̀mí kúrò bí competition yẹn. Mo ṣe sọ fún ẹ̀gbọ́n nìyẹn báyìí làwọn òkè a kàn fèsì business wa ni. ok wà dáhùn. ó wá dúdú ó pọ́n o orí olórí wa fọ́ olórí wa yá o àwáwí nǹkan kan mọ́. ok. tó ìgbà tá a máa pàdé Silver Club láti wá pàdé lágége wọ́n ń ṣe event kan lọ́jọ́ náà Shina Peters ló play nǹkan kan àwa ríra wá kí wọn lọ́rọ̀ tí fún mi ọ̀rọ̀ tí fún wọn wọ́n ti mú tí kìnìún kejì ní sọ́wọ́n pọ̀ ṣẹ̀ mo ní ẹ̀yin náà ṣẹ̀ mí bọ̀ tẹ̀ ọmọdé wá ṣe wá bàbá àlàgbà wá ṣe ọmọdé ló máa bẹ̀bẹ̀ ọmọdé náà dẹ̀ ṣàgbàlagbà ọmọdé náà ló máa bẹ̀bẹ̀ ẹ má bínú but ẹ̀yin náà ṣe máa lọ gbé táìmù program yín tuntun sí táìmù program tèmi tẹ ẹ mọ̀ pé bí ìgbà tẹ fẹ́ blọọkù kárí àmì nìyẹn ó ní ẹ̀yin sì wá mọ́ àwọn rédíò ní kàn fún mi ní mo ní ẹ̀yin ò ṣe sọ fún wọn pé ẹ fẹ́ táìmù yẹn pé ọmọ yín ṣe program táìmù yẹn ó ní ọ̀dà ó ní sọ wá mọ́ tó dùn mí jù mo ní kí ló dùn jù nígbà tẹ́ ẹ̀ fún mi lésì máa ń ló dùn mí jù. nígbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ mọ́. táàfọ́n lésì máa ń ló wá dùn ọ́ jù. Along the line wọ́n wá wà forced láti change program wọn kúrò ní Wednesday yẹn wọ́n wá gbé ti Wednesday lọ sí OGBC wọ́n wá gbé TV yẹn sí Thursday wọ́n wá gbé TV yẹn wọ́n wá gbé sí Thursday so àdúgbò pé ìjà yẹn padà parí náà ni so àṣọ̀tá mọ́ kó tó di pọ́lọ́ ń pè wọ́n sọ́dọ̀. Báwo lẹ ṣe lè describe Gbénga Adébóyè? Ọ̀gá mi ọmọ àṣẹ burúkú ṣeré ọmọ àṣẹ kàtán tẹsẹ̀ márìn lógbòjò ẹ̀sà ògbín ará ògbòjò ọmọ àṣẹ burúkú ṣeré ọmọ àṣẹ kàtán tẹsẹ̀ márìn. Gbénga Adébóyè da èèyàn dẹ̀ ní dáa kó má kù síbi kan. Tí Gbénga Adébóyè bá kọjú sí ẹ ṣe lóore bí ìgbà tọ́lọ́run kọjú sí ẹ ṣe lóore ni. Tó bá dẹ̀ pick up offence from you bí ìgbà tó gbé tìlà dojúkọ ẹ ni o. Ogun Hitler bí ìgbà tó dojúkọ ẹ ni o. Ṣùgbọ́n dáadáa ẹ ó pọ̀ jà gbogbo ẹ lọ. Bàbá Gbọ́nyin
ǹjẹ́ olórin kan wà nílẹ̀ Nàìjíríà yìí tó jẹ́ àgbà olórin tẹ́ ẹ̀ tí perform lórí stage ẹ̀ rí? mi ò rò bó wà yàtọ̀ fáyìnlá Ọmọwúrà ńgbà tí ò sí láyé mọ́. Yàtọ̀ sáyìnlá Ọmọwúrà kò sólórin náà. torí kí Alhaji Fatai Olówóyọ̀ tó kú mo sì perform lórí stage wọn. Síkírù Àyìndé Barrister. ìyẹn ò ló ń kà. King Sunny Adé àìmọye ìgbà. Evangelist Obey. Kollington kò ló ń kà. Evangelist Obey Fabiyi kò ló ń kà. Pasuma kò ló ń kà. Obesere kò ló ń kà. Saheed Òṣùpá kò ló ń kà. Táyé Currency kò ló ń kà. Gẹ́gẹ́ bí àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ iṣẹ́ yìí ńgbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ń sìn ẹ bá mi sọ bí ìyàtọ̀ mélòó kan tẹ́ rí. ìyàtọ̀ ti pọ̀ gan o ìyàtọ̀ ti pọ̀ ṣáyé rí tùrí la fẹ́ wá fi wé ayé tó jẹ́ pé material ní orí fóònù gan material wà níbẹ̀ tó máa gbà sí tó máa ṣe transfer tó máa ṣe no technology yẹn ó ti evolve business yẹn débi pé ayé ìgbà kan orí rédíò nìkan náà láti máa sọ pé ẹ pàdé fún ètò báyìí níjọ́ báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ o lè ṣe lórí social media my fans join me on so program bla 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 jù sórí Facebook jù sórí TikTok jù sórí Twitter jù sórí gbogbo ẹ̀ ó ti yàtọ̀ iṣẹ́ innovation ti bá gan. iyì wà ń bẹ nígbà yẹn iyì yẹn ò tí ì kúrò náà nísìn ṣùgbọ́n àwọn àbùkù tí wàá ń wọ̀ nísìn. àbùkù ti ń wọ̀ torí pé kò sẹ́ni tí ò fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀ ó sì jẹ́ pé kò sẹ́ni tí ò fẹ́ di olórin náà entertainment industry ti wá di safe land fún unemployment àtẹni tí ó ní talent àtẹni tí ò ní talent náà ṣàfẹ́ exhibit nǹkan ní wọ́n ní talent náà wọ́n ṣàfẹ́ exhibit nǹkan kan especially lórí social media bí social media ṣe uplift ẹ̀ náà ló tún ní side effect. àwọn òrírí kan máa wà tẹ́tí máa ní tó kọ́ àwọn ẹlòmíì tó ń gbọ́ wá ń sìn lẹ́kọ̀ọ́. èmi máa ń rí ìṣòro gẹ́gẹ́ bí àkàbà tí wọ́n máa fi gòkè. ṣéjọ́ tí ò ní sí kọ́bọ̀ tá a dẹ̀ máa kó sí big man ìjọ tí n bá ti múra dáa jù ìjọ yẹn ni mo broke. ẹ bá ti múra jù. ìjọ tí n bá ti broke ni máa múra dáadáa jù. mo dẹ̀ géèlì nǹkan kan lára Dr. Ambrosomide pé kí wọ́n máa rí olówó kí wọ́n máa fẹ́ obtain lára wọn kí wọ́n máa gbéṣòro lọ bá olówó. nígbà tó o bá ní nǹkan gidi tó yẹ kán bẹ́ẹ̀ dá sí wọn ò ní fún ẹni á ní onírànú ó tún wá tọrọ owó nìyẹn o. nígbà wo la máa bẹ̀rẹ̀ sí gbọ́ Gbọ́nyin FM? Yorùbá bọ̀ ní ìyíwù mi ò wọ́n òun mi kódà kò wọ́n láti rí TV station bẹ́ẹ̀ bá gbọ́ mi lórí mi níjọjọ Gbọ́nyin FM náà lẹ́gbọ́ yẹn bẹ́ẹ̀ gbọ́ mi lórí Koma Flow Gbọ́nyin FM náà lẹ́gbọ́ yẹn bẹ́ẹ̀ gbọ́ mi lórí Mojire ní Smiles Radio Gbọ́nyin FM náà lẹ́gbọ́ yẹn bẹ́ẹ̀ wò mí lórí AIT Gbọ́nyin TV lẹ́wò yẹn bẹ́ẹ̀ wò mí lórí social media Gbọ́nyin TV lẹ́wò yẹn Gbọ́nyin comedy Gbọ́nyin in tó wù mí ni pé kí n má lack any good things tí máa fi dọjọ́ ogbó mi lágbára Ọlọ́run tí máa fọ ìfẹ́ ọwọ́ pawú korúkọ mi má wọ̀kùn kò sí mi fi ṣe ọ̀rọ̀ ti ìgbéraga àìmọye radio stations náà ti dálẹ̀ tán wá pè mí pé wọ́n fẹ́ content mi radio station dẹ̀ ti pọ̀ ní ìsìn ó ti wà highly competitive so kò sí bí wọ́n ṣe máa dá radio station lẹ̀ tán ní nídìí content mi. So content provider, let me remain as a content provider. Tabarẹ́ nìkan sì tó ń ronú àti dá radio station lẹ̀ wọ́n lè pè é kẹ́ wá ṣọ̀gá ńbẹ̀. Why not? Màá bá rán ẹ̀ màá bá coordinate ẹ̀. Kò kan ohun ẹ̀yin. Ohun èmi kí n ní. So tá bá ti Gbọ́nyin rédíò àti gbọ́ Gbọ́nyin FM. Ẹ ti gbọ́ Gbọ́nyin FM. Tá bá wò yín TV Gbọ́nyin TV. Ẹ ti rí Gbọ́nyin TV. Alhaji Bashiru Adisa bàbá àgbà níbo ni Gbọ́nyin ẹ ti wá? Ọ̀rọ̀ ńlá ló tún dálẹ̀ yẹn. Náà kó ní nígbà tá a wà ní secondary school láti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni sà. Nínú àwàdà kan tá a ṣe role kan tí mo play ń bẹ̀. Bàbá Gbọ́nyin jẹ́ ẹni tí ọ̀rọ̀ kan kì í bá lójijì
always at alert to every statement bàbá gbọ́n ni o. Ó dúró déédéé kò ọ̀rọ̀ kan ò bá lójijì kò bá láborí. So ibi tórúkọ yẹn ti jẹyọ nìyẹn. Orí international passport ni ó wà ńbẹ̀. Bàbá gbọ́n lágbára Ọlọ́run. Kí visa yẹn lè tètè dúró náà kò sónítàn. A ti ráwọn èèyàn kan bíi méjì náà tá a lè sọ pé ó jáde látara yín díṣẹ́. Bẹ́ẹ̀ni. Bíi. Ìbá ní kí n máa ka ẹnu òbò. Ẹnu abo. Ìbá ní kí n máa ka ẹnu abo. Ó yé mi àwọn náà máa wò mí báyìí wọ́n tara mi dìde Ọlọ́run nìkan tara mi dìde. Ta ni ká sọ pé jọ̀gá tí ń díṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn tí mo bá níwájú tí mò ń fún ní ìbà tí mò ń bọ̀wọ̀ fún late Gbẹ́ngà Adébóyè Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn High Chief Abbey Fagboro Ẹ̀rẹ̀kẹ́ni Shop Timothy Agboola Ambrose Olùtayọ̀ Ṣómídé Ọlálọ́mí Àmọ̀lé Kọ́lá Olóòtú àgbà lòun náà. Kí ló sún yín láti ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ tẹ́ ṣe yẹn? Ẹ̀bùn tọ́lọ́run fún mi náà ni mo ń lò. Ẹ̀bùn tọ́lọ́run fún mi náà ni mo ń lò. Ẹ fún wa díẹ̀ ńbẹ̀. Rámọ́ta jẹ̀káríra Rámọ́ta jẹ̀káríra Bàdémilẹ́kú lè fàdà ẹ̀ Rámọ́ta jẹ̀káríra Jánátà wàríra Jánátà wàríra Wàjásáhù bímọ sábàrù Jánátà wàríra. Kọ́mẹ́dì tó wà nú ẹ̀ nìyẹn. Mo fẹ́ ọmọge bàbá ẹ̀ dẹ̀ jẹ́ sójà. So ọgbọ́n wo mo fi wá lè pe ọmọ yìí jáde nínú ilé. So bí mo ṣe ń kọrin Jánátà wàríra yẹn lọ bàbá ẹ̀ ni mo kọ́kọ́ rí lẹ́yìn náà fún wọn Fáyidẹ́dùn ó tún fún mi lówó. Bó ṣe wá wọlé lọ mo wá bẹ̀rẹ̀ sí kọrin Rámọ́ta jẹ̀káríra Rámọ́ta jẹ̀káríra Bàdémilẹ́kú lè fàdà ẹ̀ Rámọ́ta jẹ̀káríra. Rámọ́ta ṣe wá rí mi lẹ́ẹ̀kúlé nù. Bí tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ bàbá Rámọ́ta tinú ilé lọ́ba wa ká wa mọ́ ibi tá a ti ń sọ̀rọ̀. Wọ́n na alẹ́ Èkìtì la ṣeré lọ. Èkìtì. Bẹ́ẹ̀ ni mo lọ ṣe MC náà ni níbi Èkìtì Day kan. Èkìtì Day. Bí wọ́n ṣe wá ń ṣe oríṣiríṣi side attraction làwọn èèyàn ti ṣe náà ti jó náà ti eégún yìí ló wá dẹ́rìn pa gbogbo wa. Torí eré yíwọ́ mọ́ lọ́wọ́. Eré yíwọ́ mẹ́gun lọ́wọ́. Béégún yìí ṣe ń bọ̀ ọ̀tọ̀ lóní tí ń kọ́ bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn ẹ̀. Bó ṣe wórí high table ó kàn rí Major General kan tí wọ́n ti ríra ti pẹ́ ni èmi ò mọ̀ pé ará ọ̀run yìí gbàgbé orí tára ayé bá ṣe wọ́n. Ló bá ló tó náà ìyẹn atọ́kùn lẹ́yìn mi. Mọ̀rọ̀ ní pàtàkì kí mo fẹ́ kì í lórí high table ẹ̀ Major General mi àtàtà ọpẹ́ àti ríra kéyìí ọjọ́ àríra kéyìí 2,000 lọ́mọ kára ọ̀run. Màmá yìí kí mo bá kì ọ lò ní ọmọ àwọn mi 10,000 o. Kí mo láyè ṣe kọ́yè mórí General wú Òkìtì mẹ́ta mo máa tako General mi. Kí mo bá dé tí mi kọrin ìyẹn atọ́kùn lẹ́yìn mi kí n ṣe gbé lẹ́yìn mi o. Lólòdì Major General ríya Major General ríya mọ́mọ́ àtàkìtì kò Major General ríya mo fẹ́ àtàkìtì kíní Major General ríya ìfírí wọn ó tàkìtì kíní kò sí problem. Mọ́mọ́ tí tàkìtì kíní Major General ríya mo láfẹ́ tàkìtì kejì Major General ríya ìfírí wọn ó tàkìtì kejì náà kò ní problem. Mọ́mọ́ tí tàkìtì kejì Major General ríya mẹ́mọ̀ tí rí kọ́bọ̀ lórí mi jèrè Major General ríya àbí inú mi bí General ní Major General ríya mo láfẹ́ tàkìtì kẹta Major General ríya òkìtì kẹta lọ́mọ lẹ́jù Major General ríya ọlọ́nkàn bá sáìn ẹ̀ ló sì ilẹ̀ lọ́dẹ̀ dìlífà ẹ̀ òkìtì kẹta bá yíwọ́ torí wọ́n rí àwọn pẹ́ẹ̀gì kan mọ́ iwájú high table tán so okùn tán pè ń tọ́nà ìyẹn mọ́ pé tó pé káwọn èrò tí ń wòran kán má bàa máa dààmú àwọn tó wà ní high table bó ṣe ṣe òkìtì kẹta yẹn lélóbìrì pò tó ní kó wọ́n wálẹ̀ báyìí ó kàn fi àtàǹparòkò ó kàn fi gbé pẹ́ẹ̀gì kan náà pẹ́ẹ̀gì yẹn ló fi àtàǹparòkò gbé bó ṣe fi gbé báyìí ló ní bó ṣe ń ké àwọn atọ́kùn àwọn ọmọ kó ti ní ṣòro wọn kàn ń gbérin lọ́ntì wọn ni ló ní Major General ríya mọ́mọ́ tí mọ́sẹ̀ mẹ́sáàgì Major General ríya orin burúkú wo ni mí gbẹ̀gàn Major General ríya àtàpàròkò mímọ̀ tí fòyọ́ Major General ríya ẹ̀jẹ̀ mọ̀ mi jáde lẹ́sẹ̀ mi Major General ríya
ọsibítù wo lọ́wọ́ nítòsí Major General Ríà ìmọ̀ mẹ̀jẹ̀ kí mi kú súnú ẹ̀kú Major General Ríà mi mọ̀ mọ́sẹ̀ ságídẹ̀ mi gbé ní òfò máa ságọ̀ lójú o. wọ́n rọ̀ sí ẹ̀rì ìgbàlẹ̀ ni ìgbàlẹ̀ lọ́gbàdọ̀ ọsibítù. Alhaji Bashiru Adisa bàbá àgbọn yẹn. mo ṣe wà ní ìsinyìí tá a bá bojú ẹ̀yìn MCs tí mo ti ṣe á ti máa close mọ́ 10,000 tí ò bá jù bẹ́ẹ̀ lọ. Bàbá àgbọn yẹn. And still counting. So mo dé Holland, mo dé France, mo káàkiri díẹ̀ náà, mo dé Sweden. So mo káàkiri díẹ̀, mo lọ bí ẹ̀ẹ̀mejì bẹ́ẹ̀ kí ní ọ̀nà ti United Kingdom tó wá sí ní 2006. 2006 to date mo ti ń lọ sí United Kingdom, mo ti lọ America, mo tún lọ Canada last year náà. So adúpẹ́ fọ́lọ́run. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. Àwọn olólùfẹ́ yín kan náà wà tí wọ́n jẹ́ àwọn tó ń wo ètò tèmi náà. Báwo ni wọ́n ṣe lè pè é? wọ́n bá lọ sórí TikTok. At Baba Agboyin. At Baba Agboyin. At BABAGBOIN. BABAGBOIN. wọ́n lọ sórí Facebook, wọ́n bá ti tẹ Baba Agboyin, wọ́n á rí mi ńbẹ̀. wọ́n lọ sórí Instagram, wọ́n bá ti tẹ Baba Agboyin, wọ́n á rí mi ńbẹ̀. lórí X Baba Agboyin náà ni wọ́n á rí mi ńbẹ̀. Ẹ sì máa ń ṣèdá àwòrán yẹn. Ẹ fún wa díẹ̀. kí máa ṣe mí kí n lè ṣàwórí èdè ní ti gbọ́lẹ̀ ti kékeré. Ọmọ ìlú wo gan ni? Abẹ́òkúta. Tàwórí yẹn bolo ti wá lẹ́lẹ́ ti. Bí mi lẹ́lẹ́ àwórí mo dàgbà sí, mo dẹ̀ létí èdè. Kí n ṣògbólì yí ẹ̀. Ṣé o máa rìkọ́ọ̀dù ẹ sílẹ̀ ká má sọ ènìkéyìí méjì kó lórí ètò ẹni ẹbí kò ṣe. Bàbá Agboyin, ẹ ṣe gan bàbá. Lónìí, Major General Ríà, mọ̀ọ́mọ̀ tí mọ́sẹ̀ mẹ́sàgì Major General Ríà. Orin burúkú wo ni mi gbè gan Major General Ríà. Àtàpàròkò mímọ̀ tí fòyọ́ Major General Ríà. Ẹ̀jẹ̀ mọ̀ mi jáde lẹ́sẹ̀ mi Major General Ríà. ọsibítù wo lọ́wọ́ nítòsí Major General Ríà ìmọ̀ mẹ̀jẹ̀ kí mi kú súnú ẹ̀kú Major General Ríà mi mọ̀ mọ́sẹ̀ ságídẹ̀ mi gbé ní òfò máa ságọ̀ lójú o. wọ́n rọ̀ sí ẹ̀rì ìgbàlẹ̀ ni ìgbàlẹ̀ lọ́gbàdọ̀ ọsibítù. Alhaji Bashiru Adisa.